níbo làgé Àwùjalẹ̀ wà látọdún kẹjọ tó fi ń kírun. bẹ́ẹ̀ níbo la ní ẹ̀ wà tó fi ń kírun, níbo ni tẹ̀síbá ẹ̀ wà, nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló dáṣì, nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló lọ mọ́sálásí tí wọ́n mọ̀. bẹ́ẹ̀ ni ìwọ náà yẹ fẹ́ gbà fún, ó ti gba yìí gbà tó wà láyé, ẹ̀ bá fi ilẹ̀, báwọn eléégún wà kẹ́ fún wọn láyè, báwọn olóṣùgbó wà kún fún wọn láyè, báwọn alágẹmọ wà kún fún wọn láyè. Ọba ló kú, kẹ́nìkan ṣe máa lẹ́nìkan jáde kan máa pariwo. Wọ́n jọ, mo bẹ Olúwa ní kí padà bẹ àwọn ẹ̀mí mọ́ ní kí bẹ àwọn oníṣẹ̀ṣe kankan fọwọ́ wọn. Ọmọdé ló ṣe wọ́n, kí wọ́n fún wọn ṣe kí nìkan fọwọ́ wọn. Kọ́mọ́ dà nǹkan sáàrin ìlú. Torí tó bá ní kán lo díẹ̀ fún wọn, torí ó ṣẹlẹ̀ l'Ondo State. Nígbà tá a níta ní Ondo State ò kí ń ṣe pátì tó rúlu ní 1983. Ṣàgárí ní dandan náà gbọ́dọ̀ gba Ondo State. Ẹ̀yin làwọn oníṣẹ̀ṣe kó lé àwọn ọmọ yẹn lọ́wọ́ tí wọ́n ń jù káàkiri rẹ̀ jólé. Ṣé kí wọ́n ṣe tó máa ju ẹyin nínú Ìjẹ̀bú Òde ni? Ṣé kí wọ́n ṣe máa ní káwọn èèyàn máa gbó bí ajá ni? Ṣé bẹ́ẹ̀ kí Dàpọ̀ ṣọ́ra ẹ̀ lórí ọ̀rọ̀ Ògùn State? O ti tẹ́kọ̀ tàm tó jọ ẹ́ lójú o ti gbà ń sọ ti fẹ́ tán ti Yorùbá. Ẹ jọ ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Muslim. Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Kristẹni, wọ́n gbé wá bá wa ní ọ̀sán gangan náà gbé dé. Ọ̀sán gangan, ẹ jẹ́ kó máa bá ọ̀sán gangan lọ, wọ́n ti fi gbá wa jù. Àwọn gọ́ọ̀fùnà tá yàn, báìbù yìí náà fi sú ọ, báìbù tí ò sú ọ, Kòrán tí ò sú ọ, gbogbo ẹ̀ ò sú ọ. Ìwà lẹ̀sìn. Ìwà wa ní kíni? Ní ẹ̀sìn. Àrùn tí gbà tó ti bẹ̀ ń lé títí láti ọdún mẹ́rin náà. Dáwọ́ ṣe dáhùn tí bàbá Àwùjalẹ̀ náà ò jẹ́ kó wọ́n lè ṣe omi sí Ìjẹ̀bú Òde. Òun ló ní gbogbo táǹkà Ìjẹ̀bú Òde náà. Ṣebí kì í ṣe lásán ló fi sọ wọ́n mọ́lẹ̀ tí gbogbo wọn fi ń wò. Ṣé báwo ìṣẹ̀ṣẹ̀ yìí náà ni? Kò sẹ́ni tó lè wojú ẹ, kò sẹ́ni tó lè takò. Níbo ló fẹ́ kà ní Koran tó máa mú ọmọ máa bẹ̀rù bàbá ẹ̀? Kò sí náà. Ìṣẹ̀ṣẹ̀ yìí náà ni. Jọ mi ò fẹ́ kú lórí first born Àwùjalẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kú lórí third born Àwùjalẹ̀. Àwùjalẹ̀ ti wá ó ti lọ. When you look at Lamentation 2 and 3 and 4, ó ní àwọn bàbá wa ti ṣe. Then nísìnyí, ohun pure water tó yẹ ká máa mú lọ́fẹ̀ẹ́, ó ní wọ́n ti ń gbowó ẹ̀ lọ́wọ́ wa, wọ́n ti ń ta fún wa. Then ó lè tó wá ní ó ní gbogbo ìlú wa lé kókó pé ẹnu kìnìún ni owó wa. So Àwùjalẹ̀ ò pín ráìsì ọ̀fẹ́ tẹ́lẹ̀, kò pín túwó ọ̀fẹ́, kò pín anything ọ̀fẹ́, wọ́n kàn yí mọ́ lọ náà ni. Wọ́n gbọ́dọ̀ fa ẹni ìjà níjẹ̀bú o. Àwọn ìdílé tó yẹ kó mọ́ baálẹ̀ pàápàá, wọ́n láti fi ti fà tẹ̀ náà kọ́ mọ ẹni tẹ́ni ẹ̀mí ẹ̀ máa gùn. Mo ti gbàdá lè yọ wọn kúrò ń bẹ̀, kí ló ń bí lórí Ìṣàkì? Ṣé bá ọ̀dà tó yàn fi sọ̀rọ̀ tó ń fi pọn ọmọ náà fi kọ́rùn? Ẹ jẹ́ kó anybody lè dress bó ṣe wù náà. Ṣé báwọn kan wà ní Muslim tó máa gbẹ̀rù pé tó báyọ̀ máa tó bí rẹpẹtẹ, àtẹ́gùn òfẹ́ sáà ní orí wọn máa gbúrú wọn máa bu tíì, kò sẹ́ni tó lè mú wọn. Ṣé bí àwọn àtúrí Arẹ́gbẹ́ṣọlá nígbà tó lóun ṣe tẹ̀síbẹ́yẹ kejì tí ṣòkòtò ẹ̀ ò délẹ̀, iye ò ṣe kankan. Ìwọ́n bá ṣe wù ẹ́ ní kó dírẹ́sì ní Nàìjíríà. Àwọn tó wọ Ṣàkí ẹ bọ́ọ̀dà náà rí láti dá yẹn padà. Kò work. Bàbá ohun táwa ń gbọ́ ni pé wọ́n ní kí ó tó di pé kábíyèsí tẹríba aṣọ. Bẹ́ẹ̀ni. Ni wọ́n ti fi ti àwọn oníṣẹ̀ṣe ló ti fi tiwọn fún wọn. Kò lè fi tiwọn fún wọn. Wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì náà làwọn. Àwọn big people bẹ́ẹ̀ náà máa ń fà sí ṣọ́ọ̀ṣì. Wọ́n máa ń pè mí. Wọ́n ti ń pè mí. Wọ́n ní tó wá pé mo lè gba ifá níbí. Ibi ya máa bá ìwà máa pọ̀ mọ́ ní mi ò lè gba ifá, ẹnu mi ò bò. Ẹni tí mò ń bá ṣiṣẹ́ yìí, ẹ̀mí mímọ́ tí mò ń bá ṣiṣẹ́ yìí ò lè. Níbo la fẹ́ gbé fá náà sí? Sórí rúùfù lé mi ni àbábẹ́ kitchen and everything. Mi ò lè ṣe nǹkan wọ̀nyẹn, mi ò gbádùn. Ẹ má fi mí sí àdúrà. So wọ́n ní pàá ń bẹ̀ ni. Ẹ̀mí mímọ́ ẹni kí ṣe kí ni ká bẹ àwọn ará Ìjẹ̀bú. Dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ mìíràn owó. Ikú yẹn ti rọ bàbá yẹn lọ́rùn, ó ti ṣe tiẹ̀ lọ. Ṣòtì yẹn yín sìn, sòkún jọ. Ariwo méjì ẹlẹ́ẹ̀kejì ló ní mi níwọ̀n wọ̀nyí. Tó dáwọn kan ti gbé lọ́wọ́ ọmọ yàtọ̀ olórí ọmọ ọba àti ẹni tí ó lè jọba, wọn mọ̀ yàtọ̀ ẹ̀. Ìyẹn lẹ̀mí fi sọ ní kí bàbá yẹn tó kú. Ni mo ti sọ fún ẹ pé tí Àwùjalẹ̀ bá lọ, kí àwọn Ìjẹ̀bú má bọ̀dà.
ọ̀nà tí Wàsíù gbà yàtọ̀ sí tàfi ìjọba o torí ẹni tó ń kọ́ fún lóye Wàsíù yẹn tẹ́lẹ̀ ní ẹni Monument Bank Ṣùbọ́mi ọ̀hún ló kọ́ bàbá yẹn fi tá lọ́rẹ̀ ìwà àwọn ọmọ Ṣùbọ́mi pàpà ò fẹ́ràn Wàsíù dàárọ̀ yìí tó kò tẹ̀ jẹ́ kán tí ì sin bàbá wọn gbà tó ń ṣe pẹ̀bí tó ń dògbùrọ̀ kiri so there's no problem so pé ẹ má ronú Wàsíù ruling house yín bẹ́ẹ̀ ṣe nǹkan yín ẹ dúró lé o. So gbàdọ́ tó pè mí lóru èyí ní sísẹ́mi yẹn tó bá wọ́n tó tún fẹ́ ṣe ń Ìjẹ̀bú ògbódò dàrú okay I will talk to the people of Ìjẹ̀bú ẹ jọ ẹ tún lè yín ṣe ẹ tún ọ̀nà yín ṣe tó gírí ò bá ti lànà ẹ má jẹ́ kí aláǹgbá kankan kó wọ ọbẹ̀ o tí Dàpọ̀ Abíọ́dún bá fẹ́ ran bẹ̀yẹn lọ́wọ́ Gateway Hotel Ọ̀tà wọ́n ti ń baṣẹ́ Ọlábísí Ọ̀nàbànjọ jẹ́ ó Ìjẹ̀bú láti padà wọ́n lọ fún àwọn tó wà ní right àwọn oníṣẹ̀ṣe Wọ́n lọ fún ọ lẹ́tọ̀ọ́. wọ́n lọ fún wọn lẹ́tọ̀ọ́ wọn kò síbi tó lè ṣe nítorí pé Àwùjalẹ̀ jẹ ní igbó ó jẹ ní igbó jẹ níta ó jẹ níjù ṣé bá Àwùjalẹ̀ ló kó àwọn oníṣẹ̀ṣe mọ́ra tá fi lé Babangida lọ níbo ìran ẹ̀kẹrin níbo náà ti wá kí náà ń ṣe ṣé arílẹ̀ náà ní Nàìjíríà tí ìṣẹ̀ṣe ò sí wọ́n ti rí ní ọba kan tó kú rí tí wọ́n lanú ẹ̀ tó ń yọ nǹkan ń bẹ̀ ní dẹ́ńtà àwọn ẹ̀bá wọn ṣe wọ́n lè jọ dúró síbẹ̀ nínú àwọn oníṣẹ̀ṣe yìí náà ṣùgbọ́n lọ́mọ Muslim wọn níyàwó Muslim wọn everything Muslim níbo láti ẹ̀ ti pàdé Muslim pàápàá níbo láti pàdé Christianity wọ́n níbo láti pàdé nǹkan méjì tó ń dà wá láàmú yìí níbo láti pàdé dọ́là ẹnìkan head pastor ẹnìkan junior pastor kí náà lè ṣe ta ló lè ṣiṣẹ́ Olúwa láàrin wa kò sẹ́ni tó lè jókòó sọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ̀ gbogbo ẹ jẹun ní gbogbo ẹ. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó. How to send for you. So what happened is that around 2:30 in my dream, so I saw people running head-to-head. I said, what's there? So I saw the roundabout of Ìjẹ̀bú-Òde, and I know a lot of places in Ìjẹ̀bú-Òde. I said, what happened? They said they should make peace with the traditional rulers of the town. But what they collected from them was not returned to them. So automatically, and they said they need to make peace quick so that it never result into riots. And then again, we should warn the governor again. Why bringing police to where they are burying the king? Who is stealing the body? Who is worried about the body? So then what can he do with the body now? So automatically, Kabiyesi has gave the people, he has collected from the Ìṣẹ̀ṣe people. He has to pay back. And he has to pay back. Then why are you so worried about if the people of Ìjẹ̀bú-Òde are those Muslim leaders, if they are not part of the shady deals, where do they know they want to remove from them, from the body? Tí àwọn ti lọ, wọ́n ti rí ní ọba kan tó kú rí, tí wọ́n lanú ẹ̀ tó ń yọ nǹkan ń bẹ̀ ní. Then táwọn yẹn bá wọn ṣe, wọ́n lè jọ dúró síbẹ̀ nínú àwọn oníṣẹ̀ṣe yìí náà. Ṣùgbọ́n lọ́mọ Muslim wọn níyàwó Muslim wọn everything Muslim. Níbo láti ẹ̀ ti pàdé Muslim pàápàá? Níbo láti pàdé Christianity? Wọ́n níbo láti pàdé nǹkan méjì tó ń dà wá láàmú yìí? Níbo láti pàdé dọ́là ẹnìkan head pastor ẹnìkan junior pastor kí náà lè ṣe ta ló lè ṣiṣẹ́ Olúwa láàrin wa? Kò sẹ́ni tó lè jókòó sọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ̀ gbogbo ẹ jẹun ní gbogbo ẹ but you forget about it. The only thing tó kàn wá mẹ́ ni pé téèyàn bá jẹ́ wòlíì tí wọ́n fi nǹkan hàn pé ẹni tó bá dé ìgò ṣó ti yẹ kí n fi nǹkan kan yí ẹ̀ ń sìn tí o. So before we continue, sir, all Nigerians are just eating, they are just fighting a container war. Adeboye is fighting a container war. Somebody who newly married is fighting a container war. You know, I told you we have 3 holes, 3 containers. Your mother's belly is 1 container. Then when you are leaving the place, you came with nothing. Without what you use there, you came with nothing. Then entering the 2nd container, this is a big war, where we have car, houses, and everything. But they are telling you don't use the worldly thing to waste your time or disturb yourself. Because when you will be leaving again, they won't allow you to take anything. Then now Buhari is in the 3rd container. Awujale is in the 3rd container.
beneath the ground. That is it. That is third container. It's 3 containers. Then going in there, they cannot enter the place by themselves. We get them there because of smell. We could have even kept them in their room, but they're going to burst. We started with water. The sperm is just water. That enter your mother's leg, my mother's leg, and now made him a person now. So when we died again, give us only 40. Give us 2 weeks. Everything will be water. Yes, sir. Then again, with what we want to tell Nigerians, they should run away from being fooled. This is the example of what happened. This is a bottle. This is a bottle. Sir, can you, when you finish the water inside this bottle, and you lock you sealed the lid, the person that sealed this lid, can it be inside the bottle? No. Must be outside the bottle. Ta ló gbọ́dọ̀ wà? Yes. Ẹni tó dá ayé ò sínú ayé ń bí. Tó bá gbọ́ wà nú ayé, kò sẹ́ni tó máa lè fọmọ kékeré ṣẹ́ṣó. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó láyà láti ṣẹ́yún. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó láyà láti fìyàn gún ọṣẹ. Tó bá gbọ́ wà ń bí. Tàjọ ń wora. Tàjọ ń wora wa. Torí ó lójú Olúwa wà ní gbogbo ibi. Bọ̀dọ̀ ojú yẹn nìkan ló wà, owó ò sí ń bẹ̀. Then kíní tí mo dé yìí ń sìn, mo ti rí pé omi ti lọ́ọ̀lẹ̀ mọ́ wò láti bí. Omi yìí kún tẹ́lẹ̀ mo ti mú débi báyìí ń sìn. Kó tí kan tí mo lè ṣe sí. So bí Ọlọ́run ṣe ń wò wá nìyẹn. Torí nínú kòtò inú kọ̀ńténà yìí, ó ti dá wòlíì síbẹ̀. Ó ti dá onígbẹ̀bí síbẹ̀. Ó ti déléwé ọmọ sínú ẹ̀. Ó ti dá oníṣẹ̀ṣe ní sínú ẹ̀. Ṣé ti yóò ń sìn? Nínú ìrìn àjò, Adam ni oníṣẹ̀ṣe àkọ́kọ́. Ó ní kó já gbogbo ewé àti ewébẹ̀ àti everything kórúkọ sí. Ọjọ́ téèyàn bá bímọ tí ẹ̀jẹ̀ ń ya, eléyìí ló máa já. Ẹjọ́ tí orí bá ń fọyàn, ṣé o mọ̀ pé téèyàn bá ní migraine tó bá pọ̀ kan rẹpẹtẹ, tó ń fọyàn lórí torí yẹn le gan, wàá gbé bàsíà sórí, wàá bu omi sínú ẹ̀, wàá lọ já ewé ìyálóde funfun, kì í ṣe pupa yẹn, wàá ga ju ẹnìyẹn lọ díẹ̀, wàá máa squeeze ẹ̀, wàá máa gbó ní orí erin tó gbé dání yẹn, wàá máa gbó, akọ̀rẹ́ tẹ̀fọ́rí yẹn. Ó máa lọ. Bàtà pé kò ní gbúrò ẹ̀ mọ́, lẹ́yìn yẹn, wàá ṣe wàá gbé omi yẹn, wàá lọ gbẹ́, wàá gbẹ́lẹ̀, o láti gbẹ́lẹ̀, wàá dà sínú ilẹ̀. Tó o bá dà sínú ilẹ̀, ẹni tó bá rìn kọjá lórí ẹ̀wò ní 30 minutes, ó máa gbé ẹ̀fọ́rí yẹn. So that's it. Then nísìnyí, kí ni wọ́n pè ní àbáláyé nǹkan tá a báláyé àlè tán ẹ̀. Kò ṣeé dànù. Kò tiẹ̀ sí bá ṣe lè kó síbi tá a lè fi sí. Aláti tẹ̀lé ni. Kí ló máa yẹ̀rọ àwọn senator, House of Assembly, governor? Ṣé ẹ rántí pé ojú gbà wá tì lọ́jọ́ tó ń sin Buhari? Tajá tẹ ẹran governor Nàìjíríà ló ní gate. Wọ́n láti ti airport yẹn. Ṣé Tinubu ni wàhálà wa? Tinubu kọ́ ọmọ àlépọ̀jọ́ ọmọ ọkọ lọ ní bastard wà ń jọba. Àwọn wèrè anákúdanidání, àwọn títí wọ́n ti bàjẹ́ látọ̀run, àwọn afayébọ̀rún jẹ́ la ní káàkiri, wọ́n ti fayé ba ọ̀run jẹ́. Wọ́n lé tó ń kọ́ fún àwọn Babangida, wọ́n lé tó ń kọ́ fún àwọn Àtíkù, wọ́n lé tó ń kọ́ fún Ṣàgàrí, wọ́n lé tó ń kọ́ fún Ọbásanjọ́. Yàrá mélòó ló sùn bẹ́ẹ̀ nínú owó taxpayers money? Ṣé o dẹ̀ rántí ká má tún ra wa sà? Nígbà tí Goodluck wà lórí oyè, Ọbásanjọ́ wà lórí oyè, wọ́n ń kó NNPC sínú Central Bank. Ọwọ́ àwọn kan ló wà ló ní gbogbo àwọn tó ti láti Soludo ló bẹ̀rẹ̀ olè ní CBN pé kí wọ́n ra jet tó bá pè wọ́n tó fẹ́ lọ everywhere kí wọ́n máa ṣáta jet, ó fi owó CBN rà lọ́wọ́ Soludo. Tó bá wọlé Soludo ní London, ó kùn ní wá ó ṣègbè flag Nàìjíríà sókè ẹ̀. Ṣé Nàìjíríà ló kọ́lẹ̀? Ṣé Nàìjíríà mọ̀ papọ̀ ní ọ̀rọ̀ èyí tó wà ń jọba dọ̀la? Òun náà ló wà ní Soludo náà ló wà ní. Gómìnà Anambra. Gómìnà Anambra ń sìn ẹjọ́ sà. Ẹni tó ti lọ CBN tó ti jalè dákú, tẹ̀sẹ̀ wá gbé state lé lọ́wọ́. Ṣé bí small change ló máa fáwọn aráàlú? Small change ni ó dà kó fi kójọ owó ìlà kó wá fi ṣe gọ́vùnà Imo state or Anambra state
Yes, sir. ẹni tó ṣe World Bank. Yes, sir. But that is very, it will be too disastrous. Àwọn ọ̀jì Kalu àmọ́ antecedent wọn. So not to digress, my brother. Ṣé rí nǹkan tó ti wà nínú ike yìí? Ọ̀gá ògo ti dé ike ó ti lọ. Then nígbà tí ọba Ìbàdàn máa kú, the Lord revealed this to me in Kolabo Lane. Pé ọba ẹ̀yin Ìbàdàn tẹ́ wà ń bí o, ọba Ìbàdàn máa kú o. Then tọ́ba Ìbàdàn máa kú tán o, ó ti gba bọ́dí, ó ti wọlé, wọ́n ti gbàgbé, wọ́n ti chẹ́ẹ̀kì ẹ̀yìn. Then lẹ́yìn tó ń chẹ́ẹ̀kì ẹ̀yìn tán, wọ́n ti tún mú Buhari ti tẹ̀lé o. Then mi ò mọ bí wọ́n máa pẹ́ 4 hours or 5 hours o. Ọba Awùjalẹ̀ máa tẹ̀lé o, bọ̀ tó ń ṣe mí láàánú pé bí mo ṣe gbọ́ àwọn áńgẹ́lì yẹn sọ tó pé kí wọ́n fi Awùjalẹ̀ ẹlẹ́kọ̀ọ́kàn rí Ìjẹ̀bú state, bókò jọjọ́ tó ń pronounce Ìjẹ̀bú state tí ó tọ́ lọ́wọ́ Tinubu yẹn pé tó bá rí tán o, ó lè dákẹ́. But rírò ní tèèyàn, ṣíṣe ní tolúwa. So mo bẹ̀ padà débi Olúwa lòun ẹ̀mí mímọ́ lòun gbọ́ ọ̀kan tí mo sọ Awùjalẹ̀ ń lọ, Awùjalẹ̀ rẹ̀ ti lọ. So that is it. Then one, aládọ́fihàn mí yẹn tí àwọn Ìjẹ̀bú tó gbọ́dọ̀ careful between now and 3 months yìí, wọ́n gbọ́dọ̀ careful nítorí pé èṣù fẹ́ nǹkan tí èṣù tọ́jú sí wọn lọ́wọ́ ó fẹ́ bèrè ẹ̀. Ní 1950, 758 nígbà tí ọba tó wà ń bẹ̀ kú tó ń fi eléyìí jẹ, wọ́n ṣe ráìtì lé lórí. Then nígbà tí Buhari, nígbà tí ó yá, the same Awùjalẹ̀ ó kọjá ayé ẹ̀ lára àwọn oníṣẹ̀ṣe, wọ́n dápa sí lẹ́sẹ̀. Kò síbi tó ti tọ́jú egbò yẹn tí tó fi kú yìí kò lọ. So ó yẹ kó fi yẹn kọ́gbọ́n. Nísìnyí ìwọ̀n tó jẹ́ kí n padà wá, nǹkan tí mo rí yẹn ò dáa. Third born Awùjalẹ̀ àti first born Awùjalẹ̀ máa kú. A dẹ̀ ti gbàdúrà tẹ́lẹ̀, Ọlọ́run ò gbọ́. Because Dàpọ̀ Abíọ́dún ló kó yẹ̀yọ̀ yìí bá wọn. Kò sí nǹkan tó fa sójà ọlọ́pàá àbí sójà níbi tó ti sin olórí ìlú. Kì í ṣe pé à ń ṣe ojúde ọba àbí wọ́n fẹ́ jí nǹkan níbẹ̀. No, ó ká everybody lára, everybody á wo bí ọba ẹ̀ ṣe lọ. So nǹkan tó ṣẹlẹ̀ ní. Then nígbà tí wọ́n sin ọba Ìbàdàn, ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí? Nígbà tí wọ́n sin ọba Benin, ṣé ọlọ́pàá ti lé wọn sẹ́yìn rí? Ọba wọn ni, bàbá wọn ni. Everybody has the right to be there. Ẹ̀ṣẹ̀ wá ń parọ́ ẹ̀ ń pariwo fáwọn ní àwọn tó fi Ṣàkí sọ́rùn, ẹ máa lé wọn jáde. Àwọn tó fi Ṣàkí sọ́rùn, ẹ máa lé wọn jáde. Ẹ ń sọ èèyàn tó ń gbọ́ lóru èyí ni wọ́n fi ọ̀hún. Pé tí wọn ò bá lọ dá ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe padà, bí wọ́n jẹ tó bá jẹ Awùjalẹ̀ tuntun, kò ní ṣe 3 years. Níbẹ̀ lórí ipò yẹn rárá, ṣe ló máa rọ kú. Ó máa rọ. Then automatically àwọn oníṣẹ̀ṣe náà wọ́n fẹ́ ṣèkà sílùú. Kíní yẹn ti ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú rí ní ìlú Sanilúbà. Níbi tí school yẹn wà ní Sanilúbà. Ẹnìkan wá láti ìlú òyìnbó fẹ́ ṣe pátí. Pátí tó fẹ́ ṣe, wọ́n ní wọ́n máa fún àwọn tó mú òjò, wọ́n máa fún wọn lówó. Ó ní no, the weather is okay, nothing happen to this and that. Ó lé wọn dànù. Ìgbà tó yẹ pé àwọn tó bíbù yìí ti wà, wọn náà ti fi jẹun láti ilẹ̀. Then ó lé wọn dànù. Nígbà tó máa fi bẹ̀rẹ̀, Sànní Adé gbogbo ti wà lórí kìíní àti pátí ti fẹ́ bẹ̀rẹ̀, atẹ́gùn bẹ̀rẹ̀ sí fẹ́. Then catholic 30 minutes, canopy everything, atẹ́gùn ti gbé dànù, ojú ti bẹ̀rẹ̀, pátí ti fọ́. There was a fool. Àwọn tó ní kó lé àwọn oníṣẹ̀ṣe dànù lọ́jọ́ yẹn, àti Dàpọ̀ Abíọ́dún tó lòun ṣe constitution is a fool. Is a bloody fool. Bloody fool. Ṣé Dàpọ̀ Abíọ́dún mọ àwọn tó gbé òun ní kékeré? Ṣé ó mọ iye àgbo tí ìyá ẹ̀ mú kóun tó dúró? Lẹ́jọ́ mọ irú àgbo tó ń fi wẹ̀? Ṣé ìwà ẹ̀ ló dáa jù láti ṣe gómìnà Ogun State? Now. Ẹbí ẹ̀ mélòó ló ní jet? Lẹ́jọ́ wo gbogbo àwọn ládàradà tó wà táwọn Alice Madueke àti gbogbo ẹ̀ ṣe pọ̀. Gbogbo ẹ̀ ló sì máa wà on fold. Àìmọye àwọn gómìnà nílùú láti máa sọ̀kò pa. Wọ́n máa sọ̀kò pa wọ́n gbẹ̀yìn ni. Ó ti máa bẹ̀rẹ̀ by next year January, House of Assembly, Federal House of Assembly member and Senate
wọ́n ti pín contract tó ń gbogbo Nàìjíríà lẹ́yìn tó ń bá gba sálárì ńlá yẹn tán ọwọ́ wọn làwọn mẹ̀kúnnù ti tún ra contract báyìí nísìn ó ti wọ̀ wọ́n láṣọ ó ti wọ̀ wọ́n láṣọ nígbà tí wọ́n fi gbogbo kíní hàn mí I was disturbed níjẹ́ èèyàn lè burú tó tó yìí níbo ni Psalm 49 wà níbo ni 2 Samuel 14:14 wà oníkàánú ti pé àwa yóò ṣáàkú àwa yóò dàbí omi tó ń dà sórí iyẹ̀pẹ̀ tí a kò lè ṣàjọ ṣé àwọn sẹ́nẹ̀tọ̀ yóò lọ bí òkú rí ni ṣé àwọn House of Assembly member yìí state governor wọ̀nyí ṣé wọn lọ bí tó ń ti sìnkú rí ni àbẹ̀wò báwọn yìí kì í ṣe drama ni tẹ̀dẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn wọ̀nyí tẹ̀dẹ̀ ń pariwo Tinubu kò sí state tó jẹ gbèsè kò sí state tó lọ yáwó ìdánsìn náà ẹ̀dẹ̀ ń ṣẹ́wó $1 lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn wọ́n ní Yàyà Bello má rí ìyàwó kẹrin ọmọ tó mú ní mọ́tò park tó ń wọ dàásìkì tó hàn kọ́ṣẹ́ sí ẹ̀bùbí tó dé tó ń wọ dàásìkì wọn kọ́ṣẹ́ sí lọ́wọ́ tó lọ́wọ́ orí fọ́tò ẹ̀ tí ó ráyè àti dúpẹ́ fọlọ́run sí wọ́n dáríjì Fáyọ̀ṣe pé kò jẹ́ owó mọ́ who is at fault ní báwo ni wọ́n ṣe ní judgement yìí who is Fáyọ̀ṣe nìbàdàn ẹ trace ẹ̀ náà ṣe bí Fáyọ̀ṣe iná ló ń gbẹ̀gbẹ̀ adìyẹ káàkiri òun àti Ọbásanjọ́ ní ẹgbẹ́ wọn mi sọmi òtó ṣé wọ́n fẹ́ fi sí APC ló fà á ni àbí kó lè support wọn lẹ́kìtì state ìyẹn ò mean o lè free láyé ń bí but àti free lọ́run ìjọba Ọlọ́run òun ló matter gbogbo agbára ní kán máa lò ṣùgbọ́n àlè má gbára lọ sọ́run governances Nàìjíríà lè àwọn tó ń kọ́ fún Nàìjíríà àwọn tó ṣèjọba Nàìjíríà bẹ́ẹ̀ ni pé èṣù ló manufacture wọn tó dà wọn fún wa àwọn tó dẹ̀ ń dà lóyè láàmú wọn pé 1,000 they are not up to 1,000 ẹgbẹ̀rún kan wọn ò tó tó àwọn Ìjẹ̀bú láti padà kí wọ́n lọ fún àwọn tó wà ní right àwọn níṣẹ̀ṣe kọ́ lọ fún ọ lẹ́tọ̀ọ́ wọn kò síbi tó lè ṣe nítorí pé Àwùjalẹ̀ jẹ ní igbó ó jẹ ní igbó jẹ níta ó jẹ níjù ṣé bá Àwùjalẹ̀ ló kó àwọn oníṣẹ̀ṣe mọ́ra tá fi lé Babangida lọ tó ń dákàrà ṣé arílé náà ní Nàìjíríà tí ìṣẹ̀ṣe ò sí ṣé arílé náà ní Nàìjíríà tá àrí babaláwo rí ṣé arílé náà ní Abẹ́òkúta àtògùn state àti Ondo state tá àrà àwọn tó ń tewé ọmọ tó ní lẹ́kùlẹ́jà ṣé bó máa rà àwọn wòlíì ń bẹ ó máa rà àwọn pásítọ̀ ń bẹ ó máa rà àwọn muslim ń bẹ then àwọn tó ń ṣe ritual jù ní ìlú yìí àwọn pásítọ̀ ni kí church wọn lè kún then kí lè fẹ́ fún tí church bá kún tán kí lè fẹ́ fún wọn then because he said in John 15 ó ní èmi ní àjàrà ẹ̀yin ní ẹ̀ka kẹ́ka tí ò bá so èso àwọn gèdè àná eléyìí tó bá yẹ ti ń so èso owó chọ́ọ̀chì ń sìn chọ́ọ̀chì ti ń jọrọ ṣe bí àwọn pásítọ̀ yìí ló ń gbomi òkú ní lut tó ń lọ gbomi òkú ní múchúárì ṣe ní wọ́n ti ní Ìjẹ̀bú in between Ìkẹ́nnì and Òdògbólú wọn lọ ṣe múchúárì kan bẹ̀ about 4 years ago tó ń gbórí gbogbo àwọn tó wà ní múchúárì lọ Ajálẹ̀ wà ní Ìbàdàn Ajálẹ̀ wà nínú àwọn igbó ọ̀nà Ìjẹ̀bú ẹrù káàkiri ṣe bí àwọn èèyàn náà lọ ṣe ritual then kí iná náà fẹ́ yọ tó fi di wàhálà kí iná náà fẹ́ yọ ṣe mọ́ wọn fẹ́ ìkan nínú wọn lọ bí wọ́n dẹ̀ ṣàlàyé náà tẹ́lẹ̀ pàápàá bí ó bá jẹ́ pé Ìjẹ̀bú sùn wọ́n kọrí síbi kan náà wọ́n sùn pẹ̀lọ́pọ̀lọ́ wọ́n ní pé ọba àlú àwọn oníṣẹ̀ṣe ọba ó jọba lé wọn lórí àwọn oníṣọ́ọ̀ṣì ó jọba lé wọn lórí àwọn mùsùlùmí náà ó jọba lé wọn lórí bẹ́ẹ̀ níbo làgé Àwùjalẹ̀ wà látọdún kẹjọ tó fi ń kírun bẹ́ẹ̀ níbo la ní ẹ̀ wà tó fi ń kírun níbo ni tẹ̀síbá ẹ̀ wà nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló dash nínú àwọn ọmọ ẹ̀ mélòó ló lọ mọ́sálásí tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà yẹ fẹ́ gbà fún ó ti gba yìí gbà tó wà láyé ẹ̀ bá fi ilẹ̀ báwọn eléégún wà kẹ́ fún wọn láyè báwọn olóṣùgbó wà kún fún wọn láyè báwọn alágẹmọ wà kún fún wọn láyè ọba ló kú. ọba ni tó bá lórí gbogbo wọn. ìsàdẹ̀pọ̀ kẹ́nìkan ṣe máa lẹ́nìkan jáde kan máa pariwo wọ́n jọ mo bẹ Olúwa ní kí padà bẹ àwọn ẹ̀mí mọ́ ní kí bẹ àwọn oníṣẹ̀ṣe lókun fọwọ́ wọn ọmọdé ló ṣe wọn kí wọ́n fún wọn ṣe kí nìkan fọwọ́ wọn. kọ́mọ́ dà nǹkan sáàrin ìlú. torí tó bá ní kán lò díẹ̀ fún wọn torí ó ṣẹlẹ̀ l'Ondo state nígbà tá a ní Ondo state ò kí ń ṣe pátì tó rúlù
ní 1983 Ṣàgárí ní dandan náà gbọ́dọ̀ gba Ondo State. Ẹ̀yin làwọn oníṣẹ̀ṣe kó lé àwọn ọmọ yẹn lọ́wọ́ tí wọ́n ń jù káàkiri rẹ̀ jólé. Ṣé kí wọ́n ṣẹ̀ tó máa ju ẹyin nínú Ìjẹ̀bú Òde ni? Ṣé kí wọ́n ṣẹ̀ máa ní káwọn èèyàn máa gbó bí ajá ni? Ṣé bẹ́ẹ̀ kí Dàpọ̀ ṣọ́ra ẹ̀ lórí ọ̀rọ̀ Ògùn State? O ti tẹ́kọ̀ tàm tó jọ ẹ́ lójú o ti gbà ń sọ ti fẹ́ tán ti Yorùbá. Ẹ jọ ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Muslim. Yorùbá ò bẹ̀rẹ̀ pẹ̀lú Kristẹni. Wọ́n gbé wá bá wa ní ọ̀sán gangan náà gbé dé. Ọ̀sán gangan. Ẹ jẹ́ kó máa bá ọ̀sán gangan lọ. Wọ́n ti fi gbá wa jù. Àwọn gọ́ọ̀fùnà tá yàn. Báìbù yìí náà fi sú ọ. Báìbù tí ò sú ọ. Kòrán tí ò sú ọ. Gbogbo ẹ̀ ò sú ọ. Ìwà lẹ̀sìn. Ìwà wa ní kíni? Ní ẹ̀sìn. Àrùn tí gbà tó ti bẹ̀ ń lé títí láti ọdún mẹ́rin náà. That was a time tí bàbá Àwùjalẹ̀ náà ò jẹ́ kó wọ́n lè ṣe omi sí Ìjẹ̀bú Òde. Òun ló ní gbogbo táǹkà Ìjẹ̀bú Òde náà. Ṣebí kì í ṣe lásán ló fi sọ wọ́n mọ́lẹ̀ tí gbogbo wọn fi ń wò. Ṣé báwo ìṣẹ̀ṣe yìí náà ni? Kò sẹ́ni tó lè wojú ẹ, kò sẹ́ni tó lè takò. Níbo ló fẹ́ kà ní Koran tó máa mú ọmọ máa bẹ̀rù bàbá ẹ̀? Kò sí náà. Ìṣẹ̀ṣe yìí náà ni. Ìṣẹ̀ṣe yìí náà ni. Ibì kan wà ní Ìjẹ̀bú. Kìtẹ́mi tí nínú ìsìn wọ́n pe àwọn fámìlì kan ní oṣọkùnrin. Ó ṣe kí ni? Oṣọkùnrin. Kí ló fa oṣọkùnrin? Wọ́n fẹ́ lọ sójú ogun. Ó fẹ́ líìdì wọn lọ sójú ogun. Obìnrin kan yọ sí pé ìbá da kán fi ọ̀wọ̀wọ̀ kán fi ṣètùtù kán wọn káàkiri ìlú. Ó wá ní kò sáyè pé ọ̀wọ̀wọ̀ kẹ̀. Pé tàbá lọ ká lọ́dọ̀ pé ó yá ẹ̀sà wọ́n ṣe dójú ogun. Gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀ náà pa ọ́. Ṣùgbọ́n tó máa padà wálé. Gbogbo ìlérí tó ní ó gbóyún lọ ó gbọ́n mọ́ padà. Nígbà tó máa fi padà ó lose. Ó dẹ̀ délé ó dẹ̀ lo oògùn. Iná fi pè ní oṣọkùnrin. Ó ṣe ọkùnrin. Torí kò lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Ó ṣọ̀kan Akin. Ó ṣọ̀kan Akin ó kú. So jọ mi ò fẹ́ kú lórí first born Àwùjalẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kú lórí third born Àwùjalẹ̀. Àwùjalẹ̀ ti wá ó ti lọ. When you look at Lamentation 2 and 3 and 4, ó ní àwọn bàbá wa ti ṣe. Then nísìn, ohun pure water tó yẹ ká máa mú lọ́fẹ̀ẹ́, ó ní wọ́n ti ń gbowó ẹ̀ lọ́wọ́ wa, wọ́n ti ń ta fún wa. Then ó dẹ̀ tó wá ní ó ní gbogbo ìlú wa le koko pé ẹnu kìnìún ni owó wa. So Àwùjalẹ̀ ò pín ráìsì ọ̀fẹ́ tẹ́lẹ̀, kò pín túwọ́ ọ̀fẹ́, kò pín anything ọ̀fẹ́, wọ́n kàn yí mọ́ lọ náà ni. Wọ́n gbọ́dọ̀ fa ẹni ìjà níjẹ̀bú o. Àwọn ìdílé tó yẹ kó mọ́ baálẹ̀ pàpà wọ́n láti fi ti fà tẹ̀ náà kọ́ mọ ẹni tẹ́ni ẹ̀mí ẹ̀ máa gùn. Mo ti padà lè yọ wọn kúrò ń bẹ̀ kí ló ń bí lórí Ìṣàkì ṣe bá ọ̀dà tó yàn fi sọ̀rọ̀ tó ń fi pọn ọmọ náà fi kọ́rùn. Ẹ jẹ́ kó anybody lè dress bó ṣe wù náà. Ṣé báwọn kan wà ní Muslim tó máa gbẹ̀rù sórí káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n lọ gbẹ̀rù ní kágò. Wọ́n máa wéètò báyìí, wọ́n máa tóbi rẹpẹtẹ, atẹ́gùn òfẹ́ sáárín orí wọn máa gbúrò, wọ́n máa bu tíì. Kò sẹ́ni tó lè mú wọn. Ṣé bí àwọn àtúrí Arẹ́gbẹ́ṣọlá nígbà tó lóun ṣe tẹ̀síbẹ́yẹ kejì tí ṣòkòtò ẹ̀ ò délẹ̀ iye ò ṣe kankan. Ìwọ́n bá ṣe wù ẹ́ ní kó dírẹ́sì ní Nàìjíríà. Àwọn tó wọ Ṣàkí ẹbọ̀dà ìnana rí láti dá yẹn padà. Kò work. Bàbá ohun táwa ń gbọ́ ni pé wọ́n ní kí ó tó di pé kábíyèsí tẹríba aṣọ. Bẹ́ẹ̀ni. Ni wọ́n ti fi ti àwọn oníṣẹ̀ṣe ló ti fi tiwọn fún wọn. Kò lè fi tiwọn fún wọn. Wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì náà làwọn. Àwọn big people bẹ́ẹ̀ náà máa ń fà sí ṣọ́ọ̀ṣì. Wọ́n máa ń pè mí. Wọ́n ti ń pè mí. Mo ní tó wá pé mo lè gba ifá níbí. Ibi ya máa bá ìwà máa pọ̀ mọ́ ní mi ò lè gba fá ẹnu mi ò bò. Ẹni tí mò ń bá ṣiṣẹ́ yìí. Ẹ̀mí mímọ́ tí mò ń bá ṣiṣẹ́ yìí ò lè. Níbo la fẹ́ gbé fá náà sí? Ṣé irú fún lémi ni àbábẹ́ kitchen and everything? Mi ò lè ṣe nǹkan wọ̀nyẹn, mi ò gbádùn. Ẹ má fi mí sí àtìlẹ́yìn tó wá láti Kwara àdìgbò tó wà níbi tó jìnnà tí wọ́n náà fẹ́ ràn mí lọ́wọ́ kérò lè pọ̀ mí ṣe gbogbo ẹ̀. Mo ní no, church ò ní rẹ́gísítà, ìgbàgbọ́ ò kì í ṣòro, ẹni tó bá fẹ́ ni kó wá, that is all. So wọ́n ní pàǹbẹ̀ ni ẹ̀mí mọ̀ ní kí ṣe kí ni ká bẹ àwọn ará Ìjẹ̀bú dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ mìíràn owó. Ikú yẹn ti rọ bàbá yẹn lọ́rùn, ó ti ṣe tiẹ̀ lọ. Ṣòtì yẹn yín sìn, sòkún jọ. Ariwo méjì ẹlẹ́ẹ̀kejì ló ní mi ní wọ́n yìí. Tó dáhùn kan ti gbé lọ́nà ọmọ yàtọ̀
olórí ọmọ ọba àti ẹni tí ó lè jọba wọn mọ̀ yàtọ̀ ẹ̀. Ìyẹn lẹ̀mí fi sọ ní kí bàbá yẹn tó kú ni mo ti sọ fún ẹ pé tí Àwùjalẹ̀ bá lọ kí àwọn Ìjẹ̀bú má bọ̀dà, ọ̀nà tí Wàsíù gbà yàtọ̀ sí tàfi ìjọba o. Torí ẹni tó ń kọ́ fún lóye Wàsíù yẹn tẹ́lẹ̀ ní ẹni Monument Bank Ṣùbọ́mi àwọn ló kọ́ bàbá yẹn fi tá lọ́rẹ̀. Ìgbà àwọn ọmọ Ṣùbọ́mi pàpà ò fẹ́ràn Wàsíù dàárọ̀ yìí pé kò tẹ̀ jẹ́ kọ́tí ìsìn bàbá wọn gbà tó ń ṣe pẹ̀bí tó ń dògbùrọ̀ kiri, so there's no problem. So pé ẹ má ronú Wàsíù ruling house yín bẹ ṣe nǹkan yín ẹ dúró lé o. So gbàdọ́ tó pè mí lóru èyí ní sísẹ́mi yẹn tó sọ pé wọ́n tó tún fẹ́ ṣe Ìjẹ̀bú ògbódò dàrú. Okay, I will talk to the people of Ìjẹ̀bú. Ẹ jọ̀ọ́ ẹ tún lé yín ṣe, ẹ tún ọ̀nà yín ṣe. Tó gírí ò bá ti lànà, ẹ má jẹ́ kí aláǹgbá kankan kó wọ ọbẹ̀ o. Tí Dàpọ̀ Abíọ́dún bá fẹ́ ran ibẹ̀ yẹn lọ́wọ́, Gateway Hotel Ọ̀tà wọ́n ti ń baṣẹ́ Ọlábísí Ọ̀nàbànjọ jẹ́. Iye àwọn tó ń ṣiṣẹ́ ní Gateway Hotel Ọ̀tà yìí, tọ̀sán tòru ta let and everything, they generate money. Àwọn ará iṣẹ́ tí Bísí Ọ̀nàbànjọ dá gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti sọ bẹ̀yẹn dìgbò. Ibẹ̀ làwọn wèrè ń gbé, ibẹ̀ làwọn kidnapper ń gbé, ibẹ̀ làwọn spiritualist ń gbé. Wọ́n níjà wà láàrin Daniel àti Amosu pẹ̀lú gbogbo irọ́ tí Amosu ti pa. Gbogbo kí wọ́n jọ ìjọba Ogun State kan hold these people responsible.